ojú tí o kẹ̀lẹ̀bẹ̀ wọ̀ ojú tí o kẹ̀lẹ̀bẹ̀ wọ̀ ẹ̀yin èèyàn wa ǹjẹ́ níbo lè ṣẹlẹ̀ báyìí ẹ̀yin ni ọlọ́run wa àwímáyẹ̀hún ọba ògo ẹ̀yin ni ọlọ́run wa àwímáyẹ̀hún alágbára Jehovah, you are the most high. Jehovah, you are the most high God. You are the reason why we are singing. Jehovah, you are the most high God. Ọmọ Yorùbá, Ọlọ́run ti jẹ́wọ́ agbára ẹ̀ nínú ayé àwa ọmọ Yorùbá. Bí mo ṣe bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí, mo mú àwọn nǹkan mẹ́rin kan wá fún yín tí mo fẹ́ sọ báyìí tí àjọ fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Bàbá Tinubu ti ṣe bẹbẹ, wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. Lóòótọ́ a ò sọ́pọ̀tì Tinubu, ṣùgbọ́n Yorùbá ló sọ wípé kú iṣẹ́ ló móríyá. Ẹni bá ṣe oore fẹ́yàn kò pọ̀ jù téèyàn bá dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Torí nǹkan tí bàbá Tinubu ṣe fún wa yìí ó yà èmi lẹ́nu mímọ̀ kí wọ́n lè ṣe o. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, òmìnira ilẹ̀ Yorùbá ti ń kanlẹ̀kùn. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, bàbá Tinubu wọ́n ti ṣe àwọn nǹkan kan tó jẹ́ pé àwọn àgbààgbà kan nílẹ̀ Yorùbá wọ́n pè mí, wọ́n dẹ̀ ṣàlàyé àwọn ọ̀rọ̀ kan fún mi, ẹ̀rù Ọlọ́run bá mi. Ọ̀rọ̀ tí mò ń sọ yìí ó lè má yé ọ̀pọ̀lọpọ̀ èèyàn, mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́ mọ̀ wípé ó níbi tí fídíò tí mò ń ṣe yìí lọ. Ìdí nìyẹn ẹ máa kọ no going back sí comment section. Gbogbo wa lájọ máa fetí wa gbọ́, tájọ máa fetí wa rí nísìn. But kó tó di pé mo bẹ̀rẹ̀ sí ní play ẹ̀, mo bẹ̀ gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé ẹ maintain total silence kẹ́ lè gbọ́ nǹkan tí mo fẹ́ sọ yìí. Torí èyí tí mo fẹ́ sọ yìí ó lágbára débi wípé ó kọjá òye mi. Mi ìdẹ̀rù púpọ̀ jù tí máa jáde tí máa wá sọ. Ọmọ Yorùbá, Ọlọ́run Elédùmarè ti jẹ́wọ́ agbára ẹ̀. Ọ̀tún ti dé bàlẹ̀ Yorùbá. Mi ní fi ọgbẹ́nu sọ̀rọ̀ o, ṣùgbọ́n lówe là ń lùlù àgídì ìgbó. Ọlọ́gbọ́n ní jo, ọ̀mọ̀ràn ní mọ̀. Àwọn àgbààgbà Fúlàní wọ́n ti bínú declare ogun sílẹ̀ Yorùbá secretly according to nǹkan tá gbọ́. Kódà ẹ máa fetí yín gbọ́, ẹ máa fojú yín rí. Kò ní jẹ́ pé máa bí kọ̀ wá wá ń fèmù ọkàn fún wa ó ṣe kíní kan. Bàbá Tinubu ti rẹ́ǹdà gbogbo the whole of Fulanis, wọ́n ti rẹ́ǹdà wọn useless. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí nísìnyí, àwọn àgbààgbà Fúlàní ti ń rawọ́ ẹ̀bẹ̀ káàkiri nítorí wípé bàbá Tinubu ti já gbogbo Fúlàní sí wòwò, wọ́n ti rìn wọ́n ní wòwò, àṣírí wọn ti tú. Ẹni tí ó mọ̀ nǹkan tó wà lára wọn tẹ́lẹ̀ ó ti mọ̀. Pàápàá jùlọ àwọn tá à ń jìjàgbara, inú mi dùn, ayọ̀ mi kún nígbà táwọn ìròyìn bíi mẹ́ta tí mo fẹ́ play fún yín tó kàn mí lára. Bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, bàbá Tinubu ti dismantle àṣẹ pé àwọn Fúlàní yìí wọn tó bọ́ ṣe máa ń pera wọn. Àwọn south, àwọn south east, àwọn south, àwọn ethnic tribe oríṣiríṣi wọ́n kó gbogbo wọn sábẹ́ north tí wọ́n dẹ̀ ṣe ọmọlẹ̀ Haúsá tí wọ́n ṣe Fúlàní. Àwọn Fúlàní ṣe débi wípé táyà fi parẹ́. Agbára ò lè kúrò nílẹ̀ Haúsá, kò lè kúrò lọ́wọ́ àwọn Fúlàní àyàfi tó bá dédé fílẹ̀ tàbí tọ́lọ́run bá dìídì gbà lọ́wọ́ wọn. Tẹ́ bá rántí ẹ rí pé nígbà tí bàbá Tinubu fẹ́ jẹ president, bàbá Tinubu láti lo jókà fún wọn. Tí ó bá ṣe jókà tí bàbá Tinubu lò àti ariwo táwa ọmọ Yorùbá ń pa fún òmìnira wọn, ó ṣeé ṣe kó má gbéjọba fún bàbá Tinubu.
kò dẹ̀ ṣe àwọn ní alákọ̀ọ́kọ́ tí wọ́n ní gbé fún tí kọ̀ọ̀kan rẹ̀ torí ẹ̀ ṣẹlẹ̀. Nígbà ayé Abíọ́lá wọn ò gbé fábíọ́lá tó dẹ̀ hàn sí gbogbo ayé pábíọ́lá wọlé according to history tagada. Gbogbo ilé Yorùbá ń lérí à ń ṣe gbogbo ẹ̀ àdéhùn òfìdí nǹkan àwọn àgbààgbà kọ̀ọ̀kan tó jẹ́ wípé wọn ò lè ṣe kọ́ má jẹ̀jẹ̀kújẹ gbogbo wọn lọ dákẹ́. Ṣùgbọ́n àwọn àgbà gidi nílẹ̀ Yorùbá wọ́n ṣe gudugudu méje yàyà mẹ́fà bó tiẹ̀ jẹ́ pé omi padà pọ̀jù lálọ. Omi tó bá mọ níwọ̀n lọ máa ń rẹ lásì. Omi tó bá mọ níwọ̀n òun lọ máa ń rẹ lásì ká fi yọ̀. Now àwọn àgbàgbà Fúlàní wọ́n ti ń sunkún káàkiri báyìí. Wọ́n wá sunkún nìkan mọ́, wọ́n ti ògùn bọ́. Tí bá nílọ ń jó lórí omi ẹni lọ mérí kí lọ mú ewu ẹ̀wà. Àwọn àgbàgbà Fúlàní wọ́n ti ń rúbọ, wọ́n ti ń bọ oríṣiríṣi àwọn òòṣà tó mọ̀ across West Africa wípé ìpéjọba bàbá Tinubu yìí ó gbọ́dọ̀ become the worst state kí náà ti lè bọ̀ síbẹ̀ padà. Bàbá Bọ́lá Ahmed Tinubu àwọn nǹkan kan tí wọ́n rí tí ò right bí abẹ́ aviation school nǹkan àwọn universities tó kó sábẹ́lẹ̀ Haúsá tó wá nílẹ̀ Haúsá lónìí tó jẹ́ pé ẹni tó bá fẹ́ lọ sí university á kọ́kọ́ lọ sọ́dọ̀ emir á lọ dọ̀bálẹ̀ á lọ gba nóòtì wá pé emir ní kó admit òun o. Wọ́n ṣe débi pé wọ́n káàpù àwọn other tribes all in the name of òṣèlú so that gbogbo ògbò táwọn yẹn bá ń dì jáde nọ́ọ̀tì ló máa wà ń bẹ̀. Bó ṣe máa ń sọ pé àwọn pọ́tò wọn tó dà sí mẹ́wàá ẹ̀ kí ló máa ń ṣe ṣèbẹ́ pé bọ́ọ̀dù àwọn máa ń wà always open. Tó bá dá àsìkò gbà tó fẹ́ ṣe sẹ́ńsọ̀ wọ́n á invite àwọn ajagunta wọn àwọn afẹ́mi ṣòfò wọ́n á invite wọn wọlé wọ́n á ka gbogbo wọ́n á fi ní unexpected population. Scam yìí ti ń lọ tipẹ́tipẹ́ ní Nàìjíríà as far back as 1960 ni wọ́n ti ń lo jókà yìí. Nísìnyí báyìí àṣírí ti wá tú. Àṣé àwọn Fúlàní àti Haúsá gan wọn tó ìdásí márùn-ún ilẹ̀ Yorùbá, wọn tó ìdásí márùn-ún wa. Nígbà tí bàbá Tinubu fọ́ gbogbo ẹ̀ inú wa bí àwọn Fúlàní yẹn wọ́n wá lọ bẹ̀rẹ̀ sí ní ṣoògùn. And these are the same Fulanis tí wọ́n tó masquerade ara wọn as Muslims. Ṣé mọ̀ pé mò ń sọ̀kọ̀kọ̀ fún wa gbà kan but àwọn èèyàn pè mí pé máa bí lórí ọ̀rọ̀ ẹ̀sìn bọ́lẹ̀ bẹ́ẹ̀ má jẹ́ kí àwọn èèyàn máa rí ẹbí religion fanatics àjìjàgbara ní ẹ́ o kì í ṣe Islamic scholar o dẹ̀ kì í ṣe religion fanatic pé kí n gbàgbé ẹ̀ kí bọ́lẹ̀ bẹ́ẹ̀. Àwọn ẹni bí ènìyàn bí èèyàn àwọn tó lórúkọ nílẹ̀ Yorùbá tó ní kìnnú ayé tó jẹ́ pé tẹ bá dárúkọ wọn ẹ̀ fìdá lálẹ́ gàràgà tí wọ́n tẹ bá wá ṣe Yorùbá nation. Wọ́n ní máa do what you are doing is very good but nǹkan kan ló kọ̀ fẹ́ mú mọ nísìn. Àwọn fẹ́ kí n rántí pé mo ní àwọn fans tó jẹ́ mùsùlùmí tó pọ̀ tó dẹ̀ jẹ́ wípé nǹkan tí mò ń sọ lè má yí ọ̀pọ̀lọpọ̀ wọn so ó bẹ́tà kí n dákẹ́ kí n jẹ́ káwọn tó sọ níta máa sọ pé because àjìjàgbara ni mi kì í ṣe àjìjà ẹ̀sìn and I took to that advice mo fi sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn. Mo sọ kọ́kọ́ gbà kan mo ní àwọn Haúsá yìí they are not Muslims. Kìkì àwọn Fúlàní tó ń pa wá káàkiri tó máa pààyàn tí wọ́n máa dúnbú tí wọ́n máa pariwo Allahu Akbar. Ẹ má jẹ́ ká tanra wa. Nǹkan tó ṣẹlẹ̀ ni wípé gbogbo wa la mọ̀ ta ti rí ta ti gbọ́ àwọn àyà kan tó wà ní Quran tó sọ wípé ẹni tí ó bá ṣe mùsùlùmí tó bá lóun ṣe mọ́ kó sókò pa wọn pa tàbí ẹni tí ó bá ń ṣe mùsùlùmí kó gbógun tì kó fìtínú ẹ̀ tó bá ti ṣe kó gbẹ̀mí ẹ̀ táwọn guys kan ká online. That is exactly what is happening in the north. Mo sọ fún yín wípé ẹ̀sìn wọ́n fi ṣe tools ní Nàìjíríà ni
wọn irinṣẹ́ táwọn kan ń lò lẹ́sìn láti fi gbalẹ̀ onílẹ̀. Nísìnyí báyìí ẹ wo ọgbọ́n táwọn àgbààgbà Haúsá dá, ká dúpẹ́ lọ́wọ́ bàbá Bọ́lá Ahmed Tinubu. mi sọpọ́tì wọn Nàìjíríà, mi dẹ̀ sọpọ́tì Tinubu, but eléyìí reality ni a gbọ́dọ̀ sọ. Bàbá Tinubu ti bà tiwọn jẹ́ pátápátá débi pé wọn ò lè dá produce president wọn bí aláìyá wọn dá. They don't have what it takes again. Wọn ò ní nǹkan tó take mọ́ láti produce president. Wọ́n sọ ọkọ fún wa, bàbá Tinubu wọ́n ní ọpọlọ, wọ́n ní làákàyè, wọ́n ní mọ̀, wọ́n lóye, but Nàìjíríà tí wọ́n ń lò sí yẹn kò ní work ń bẹ̀, torí pé ìpìlẹ̀ Nàìjíríà àti Nàìjíríà fún ara ẹ̀ kò fẹ́ òtítọ́, kò fẹ́ kíyàn ṣe nǹkan in the right way. Ṣèbí Nàìjíríà la wà tí Ṣẹ́gun Bámbọ̀ tó jẹ́ ọ̀gá custom tí wọ́n dá àwọn tó ń jí epo tà, tí wọ́n tó táǹkà tẹ̀léra wọn, more than 20 to 50 tankers, tí bọ̀bọ̀ yẹn mú tó dẹ̀ yarí pé láéláé ọ̀hún ní lọ, táwọn ọ̀gá ẹ̀ pè látòkè tó yarí pé kó gbàgbé ẹ̀, pé báwo nìyá tí wọ́n máa jà àwọn èèyàn nílùú tí àwọn kan á dẹ̀ máa jí epo lọ sí neighboring country. Wọn tún wá fi kẹ́ẹ̀gì bù, wọn fi nylon pure water bù, táǹkà 33,000 litres, 11,000 litres, 25,000 litres wọ́n tó tẹ̀léra wọn. Ìyàwó ń jà àwọn ọmọ onílù. Ṣèbó yẹ kó promote máa yẹn ni pé for a well done job. Kí ló ṣe? Wọ́n bá ti máa yẹn, tí wọ́n bá tiẹ̀ ti pa máa yẹn dànù, táwọn Fúlàní olórí burúkú Yorùbá ẹ̀ ti padà nù. Ìyá gbogbo alágbọ́ story máa yẹn gbà yẹn. Now àwọn Haúsá wọ́n ti ń fi ìkanra àìtà, wọ́n ti fi máa jẹ báyìí, wọ́n ti lọ ṣògùn abẹ́nú gọ̀ǹgọ̀. Tá bá ń sọ fún wa nílẹ̀ Yorùbá wípé ẹja lọ dira, ó máa ń dàbí ipá àwa ò mọ tá à ń sọ ni, ó máa ń dàbí pé ìsọkúsọ làwa ń sọ, àwa máa ń dàbí àdàlúrú lójú yín, a máa ń dàbí ẹni tí ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá. Ṣèbóhùn ni Ṣèyí Mákindé pariwo síta yìí, ṣèbóhùn ni gọ́vùnà Adeleke náà ti mú mẹ́wàá nu wọn yìí, tí ó dẹ̀ ṣàwọn pé wọ́n fura àwọn tó yẹ pé confirmation wá pé Boko Haram member ni wọ́n mẹ́wàá. Àtúpadà gbọ́ pé wọ́n tún padà mú another 100 or 1 something. Mo sọ fáwọn Fúlàní, mo ní ilẹ̀ Yorùbá ó ti yàtọ̀ sí ti tẹ́lẹ̀, torí pé gbogbo àwa ọmọ Yorùbá ti ṣera wa lóṣùṣù ọ̀wọ̀. Èmi kan máa ń fàsìkò yìí sọ fún gbogbo ọmọ Yorùbá wípé ìwọ tí ń bá ti ṣẹ̀ dáríjì mí nítorí Ọlọ́run, one love. Ìwọ tó bá dẹ̀ ṣẹ̀ mí, mo dáríjì ẹ̀ tọkàntọkàn. Gbogbo ẹ̀yin tèmi náà bá ṣẹ̀ dáríjì mí. Níbi tí ilẹ̀ Yorùbá délé ní ìfẹ́ la gbọ́dọ̀ lò, ìfẹ́ là kọjá òfin. Tí ìfẹ́ bá ti wà, Fúlàní kẹ̀ wọn ò ní ṣú, Fúlàní ò ní mòrà. Fúlàní mi kó gbébọn dání, tó bá gbégbà tí fún ma méré, wọn ò lẹ́mìí. Egbògi olówó ló máa mú tó máa jẹ́ kó ṣàhàhàhà bí pé wọ́n jẹ́ nǹkankan, wọn ò jẹ́ nǹkankan. Táwa Yorùbá bá bínú, gbogbo ilẹ̀ kílẹ̀ àmì tìtìtìtìtìtìtìtì, gbogbo ayé ló máa mọ̀ pé yàn bínú. Now ẹ wá wo bó ṣe bẹ̀rẹ̀ sí ní gbógun ti Tinubu nítorí kí bàbá Tinubu ṣe nǹkan tó tọ́ àti tó yẹ. Wọ́n ń ṣagídí. Ọ̀rọ̀ tí mò ń sọ ó lè má yẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn. Ẹ lọ sí àdá àwọn middle belt kẹ́ lọ bèrè nǹkan tí mò ń sọ yìí. Ẹ lọ sí Kaduna kẹ́ lọ bèrè, àwọn tẹ́ bá yàn Kaduna wọ́n á sọ oríṣiríṣi àrà tí Tinubu ti dá fún yín. Nísìnyí báyìí àwa ọmọ Yorùbá àwa fẹ́ béèrè nǹkan méjì àbí mẹ́ta kan lọ́wọ́ bàbá Tinubu. Mo dẹ̀ fẹ́ jẹ́ kẹ́yìn ọmọ Yorùbá náà kẹ́ bẹ̀rẹ̀ sí ní kọ sí comment section báyìí. Alákọ̀ọ́kọ́ ìbéèrè yìí kí n tó bọ́ sí abala kejì, torí mẹ́ta nìkan ta fẹ́ sọ̀rọ̀ nípa ẹ̀. Alákọ̀ọ́kọ́ ni tí mò ń sọ yìí. Ìbéèrè mi alákọ̀ọ́kọ́ ni pé bàbá Tinubu, gbogbo àwọn nǹkan ogun tí àwọn Fúlàní tí wọ́n kó sílẹ̀ Haúsá, kí ló dé tó fi jẹ́ pé ilẹ̀ Haúsá sì ló wà? We want nísìnyí tẹ́ wà lórí àléfà kó tó di pé a máa gba Yorùbá nation tá fẹ́ gbà ní kíákíá yìí.
ẹ tètè bá wá relocate gbogbo ẹ̀ padà síbi tó wà tẹ́lẹ̀, kó wà nílẹ̀ Ìgbò, kó wà nílẹ̀ Yorùbá. Wọ́n mú gbogbo headquarter wọ́n kọ sí Abuja, Nigerian Armed Force Abuja, Nigerian Police Abuja, Custom Service Abuja, NDLA Abuja, Immigration Service Abuja, DSS Abuja, àwọn anti-bunkering Abuja, Civil Defence Abuja. Kí ló dé? Ibẹ̀ ló jẹ́ kẹ́yìn bàbá wa ti fura wípé ejò lọ́wọ́ nínú. Ejò lọ́wọ́ nínú ṣèbóhùn ni wọ́n ti ṣígun yìí, tí olórí burúkú Gàló ló ń sọ wípé gbogbo nǹkan tó wà nílẹ̀ Haúsá ló ní, Haúsá ló fowó wọn rà. Like seriously? Ẹgbọ́n bàbá Tinubu, ṣé lóòótọ́ ṣé àwọn Haúsá ni wọ́n ní àwọn kìíní? Tó bá ti jẹ́ àwọn Haúsá ló ní ẹlẹ́kejì, aláàkọ́ nìyẹn o. Ẹ bá mi bá kọ sí comment section wípé ṣé bẹ́ẹ̀ ló jẹ́ kó ṣì wà àbí bẹ́ẹ̀ kọ́. Ẹ bá wa dáhùn béèrè yẹn sí comment section. Ẹlẹ́kejì again ẹ̀wẹ̀wẹ̀, Muritala International Airport, a fẹ́ jẹ́ kí wọ́n yí sí orúkọ Yorùbá tàbí kó padà sí Lagos Airport tó wà. Gbogbo ohun tó ń jẹ́ ogún Yorùbá ní gbogbo àgbáyé táwọn bàbá wa fowó kòkó ṣe. Rédíò Nàìjíríà náà kọ́ ilẹ̀ Yorùbá ló ní. Gbogbo ohun tó jẹ́ property ilẹ̀ Yorùbá, à ń bẹ bàbá wa Bọ́lá Ahmed Tinubu kí wọ́n ní kíákíá ní wàrà ṣàṣà láìpẹ́ ẹ bá wa dá gbogbo ẹ̀ padà sí bó ṣe wà tẹ́lẹ̀. Torí àwa Yorùbá náà tá bá gbà òmìnira tán kò ní jẹ́ wàhálà tó pọ̀ fún wa. Àwọn Fúlàní wọ́n mọ̀ọ́mọ̀ jẹ́ kí gbogbo nǹkan wà nílẹ̀ Haúsá, wọ́n jẹ́ kí gbogbo ẹ̀ wà nílẹ̀ Haúsá torí tó gun bá bẹ́lẹ̀ wọ́n á lè ní upper hand ju gbogbo àwa ẹ̀yà tó kù lọ. Nígbà tó ń ṣe gbogbo àwọn kinní yìí, ṣé ká sọ pé àwọn bàbá wa gan sùn ni? Tó fi jẹ́ Federal Capital Territory tó jẹ́lẹ̀ Haúsá, ṣebí Lagos State Federal Capital Territory ti wà Kàlàbárí, ìgbà tó yá ó wà l'Ékòó, nísìnyí wọ́n wá gbé s'Àbújá. Látijọ́ ọjọ́ yìí wọn ò rotate ẹ̀ wọ́n. Àwọn tẹ́bá Central Bank of Nigeria Abuja, gbogbo ayé ló mọ̀ pé Navy they have to do with sea. Headquarter wọn ṣe wá wà odò Atlantic Ocean wo ló wà ní Abuja tí vessel lè rìn bẹ́ẹ̀. Ẹ sọ fún wa, tí Nigerian Naval Base tó fi gbọ́dọ̀ wà l'Abuja tí ò fi sí l'Ékòó tàbí kó wà ní Jos tàbí kó wà ní Niger Delta. Àwọn Fúlàní wọ́n fọ̀ bọ́ọ̀lù wá gidi gan. Èmi dẹ̀ fásitì yìí sọ fún gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáláyé pẹ̀lú múra sílẹ̀. Ohun tó bá ń àwọn Fúlàní ní kó máa kó bọ̀, wọ́n á bá wa níbẹ̀. Wọ́n á bá wa lákọ bí wọ́n máa mọ̀ pé àwọn ò mọ ohun tó ń jẹ́ Yorùbá. Mọ ohun tó ń jẹ́ Yorùbá ni. Tẹ́ bá mọ ohun tó ń jẹ́ Yorùbá, ní bá wa play game tẹ́ ń bá wa play. Bàbá Tinubu dẹ̀ ni wọ́n fọ́pọ̀lọpọ̀ wa lọ́rọ̀ sọ. Báwo ni Yorùbá ṣe dá tó bá jẹ́ pé ààrẹ ilẹ̀ Yorùbá ni wọ́n wà lórí ipò ẹ̀ báyìí? Gbogbo àwọn ideology tí wọ́n ní yóò máa wúlò. Gẹ́gẹ́ bí mo sọ fún yín, mo ní ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń jẹ president kò ń ṣe pé kò wọ́n láti ṣe dáadáa, ṣùgbọ́n foundation Nàìjíríà ni ò fààyè gba kéèyàn ṣe dáadáa àbí kó sòótọ́. Now a máa bọ́ sí ìpele kejì báyìí. Ẹ káàbọ̀ padà ènìyàn wa. Now kó tó di pé máa bọ́ sí ìpele kejì, mo bẹ̀ ọgbẹ̀yìn ọmọ Yorùbá, mo sọ fún yín pé mo nídìí àwọn equipment sí àwọn tó wà níbí báyìí bíi studio big table, professional microphone, desktop, drone, professional camera àtàwọn nǹkan kan tá a fẹ́ rà tó ń lọ bí àbí 6.9 million báyìí. Ṣé iná pé everyday ni owó ń gun orí ẹ̀? Kẹ́ ṣàánú mi, ẹ má wò mí níran. Program tá à ń ṣe ẹ má jẹ́ kó dúró.
kẹran Maazbi lọ́wọ́ ení tere èjì tere gbogbo àwọn tó ń fẹnu bà mí jẹ́ káàkiri ẹ má dá wọn lóhùn. mo fẹ́ kẹ́ mọ̀ pé ní tó bá rojọ́ Maazbi fún yín ó máa ro tí yín náà fẹ́ lòmíì. wọn ò lè nífẹ̀ẹ́ Maazbi torí pé Maazbi ò ní bá wọn gọ sẹ́yìn abẹ́rẹ́. Maazbi ò dẹ̀ ní bá wọn sọ nǹkan tí ò jẹ́ kó sọ jáde. Maazbi ò dẹ̀ ní tẹ̀lé àṣẹ tó bá pa tí ò bá dà. náà fẹ́yìn tọ́lọ́ bá bùkún fún tẹ̀wọ̀ pé tọ́ ọmọ mi ni Maazbi iṣẹ́ tó ṣe gbọ́dọ̀ dúró ẹ support mi sórí GT Bank account mi tí mo máa ń pè látijọ́ 02141687004 02141687004 GT Bank Williams Olúwatósìn ní kòtò máa rí lórí ẹ̀. Now back to our issue. ẹ jẹ́ ká ṣe gbòòsà fún gbogbo àwọn elite ilẹ̀ Yorùbá. gbòòsà 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 wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà. information ti tẹ̀ wá lọ́wọ́ báyìí wípé àwọn elite ilẹ̀ Yorùbá wọ́n ti dáwó fún àwọn ọba kọ̀ọ̀kan láti lè strengthen security ilẹ̀ Yorùbá. kudos to that. inú mi dùn sí yẹn. ohun tá a ti ń sọ tipẹ́tipẹ́ lélẹ́yìí. security tó múnádóko ó gbọ́dọ̀ wà nílẹ̀ Yorùbá. torí àwọn wèrè tẹ́ rí yìí wọ́n ń kógun bọ̀ o. mo dẹ̀ máa play evidence fún yín tẹ́ máa fi mọ̀ pé kò kí ń ṣọ̀rọ̀ àhesọ. inú mi dùn páwọn elite wọ́n ti gbégbèsè táwa ọmọ Yorùbá fẹ́. torí lára àwọn tá a fẹ́ ni wípé kí àlàáfíà jọba nílẹ̀ Yorùbá kẹ́nìkan kọ́ dẹ̀ máa wà kó wa lẹ́rú ká dẹ̀ má gbégbé ayé ẹrú mọ́ nílẹ̀ bàbá wa. lára nǹkan tá a fẹ́ nìyẹn. now ẹ jẹ́ sáré play kíní fún wa kí gbogbo wa jọ gbọ́ kó má dàbí pé Maazbi wà á kọ̀ jáde kó máa parọ́ fún wa kìnìkan at the end of the day ní result kankan. ó yẹ kẹ́ ẹ mọ̀ pé Maazbi ò ṣèyàn bẹ́ẹ̀ o. nǹkan tí Maazbi bá sọ fún yín confam ni o. mi ì lè wà ní sáka ní àwọn bàbá wa tó máa tutù kùtù ó yẹ jáde gbọ́ báyìí ó yẹ jáde máa gbọ́. ó dàbí pé ọ̀rọ̀ táwọn ọmọ Yorùbá tó ń pè lérè tán fẹ́ máa mú lérè tẹ́lẹ̀ ó ti dòótọ́ báyìí ó sì ti di òun pẹ̀lú bí ó ṣe ti fìdí múlẹ̀ báyìí pé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò pàápàá àwọn ọmọ ẹgbẹ́ Boko Haram wọ́n ti wọ ilẹ̀ Yorùbá o. wọ́n ti wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n sì ti yí ìpínlẹ̀ Ọ̀ṣun náà ká báyìí. ẹ rántí pé lọ́jọ́ Ajé ti ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tó kọjá ọjọ́ kẹfà oṣù kìíní ọdún 2025 the 6th of January 2025 ó ní gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ Ọ̀yọ́ inú tó àṣírí pé ní àárọ̀ ọjọ́ náà àwọn olórí ẹ̀ṣọ́ ààbò wọn wá fi tóun létí wípé àwọn ẹgbẹ́ afẹ̀míṣòfò àti báńdíìtì tí wọ́n lé tán pa nílẹ̀ Haúsá wọn ti ń sáwà ìpínlẹ̀ Ọ̀yọ́ ibẹ̀ náà sì fi ń ṣe ibùgbé. kódà gómìnà náà ní nínú oṣù kejìlá lásìkò kérésìmesì tóun máa ṣàyẹ̀wò ẹjọ́ bí òun tóun nípò ńlọ fara nísìnyí ní agbègbè kan tó ń pè Fáṣọlá ní Ìbàdàn ó ní ìwọ̀n kìlómítà méjì tí kò tó ìrìn mọ́tò ìṣẹ́jú márùn rárá ìní àwọn báńdíìtì ibi tó pa gbòdò sí ló wà síbi tó ń wà. ṣáò lásìkò tí ọ̀rọ̀ yìí ń jà rìnrìn tí Mákindé tó ti sọ̀rọ̀ yìí táwọn ọmọ Yorùbá sì ti ń pariwo pé àfi kí àwọn Yorùbá ṣe ojú wọn ní aláfọ̀míṣọ́rí ká sì tètè dá àwọn jagunjagun tó bá ní síta ó ní àṣírí màtútù wípé ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan làwọn ará àbí ti gbẹ̀yìn wọ àgbo igi àwọn tó ti wọ ìpínlẹ̀ Ọ̀ṣun náà níṣẹ́ ni wọ́n àwọn ọlọ́pàá ọ̀tẹlẹ̀múyẹ́ Ìbàdàn State Service DSS ìyẹn àtẹ àwọn géńdé kan ọkùnrin mẹ́wàá kan ní ìlú Iléṣà ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí wọ́n ní wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ Boko Haram tó sáwá sí Iléṣà tí wọ́n sì láti ń kọ́ ẹ̀kọ́ bí wọn yóò ṣe bọ́ǹbù àti bí wọn yóò ṣe máa fi bọ́ǹbù pa àwọn ará ìpínlẹ̀ Ọ̀ṣun. eléyìí ló jẹ́ kí àwọn. ṣèbẹ́yìn náà gbọ́ ṣé Maazbi ló sọ ẹ má bínú ṣóun lóye Sunday Igboho lẹ̀ gbọ́ yẹn ṣóun bàbá Akíntóyè nìyẹn ṣóun Kóìkì nìyẹn ṣóun Maazbi nìyẹn tá a bá ń sọ fún yín ẹ̀ ní wọ́lá ń pa òun lẹ́yìn náà ti gbọ́ yìí gómìnà ló parí. tẹlẹmúyẹ́ kún wọn lọ sí ilé ẹjọ́ láti gba ìdájọ́ ilé ẹjọ́ pé kájẹ. ohun tí bàbá wa olóyè Sunday Igboho ń sọ nìyẹn kẹ́ni kọ́ mọ́ wíwá kọ́ mọ́ ń wà. àwọn tí wọ́n mọ́lé fún ọgọ́ta oṣù 60 days ti ṣe oṣù méjì láti lè tẹ̀síwájú nípa ìwádìí àwọn. bẹ́ẹ̀ ni onídàájọ́ ilé ẹjọ́ onídàájọ́ Emeka Nwite òun náà sún ọjọ́ ìpẹ̀jọ́ síwájú
di ọjọ́ kẹta oṣù kẹta ọdún 2024. Bákan náà ó ní àṣírí tuntun wípé ọwọ́ tẹ àwọn méjì kan táwọn náà ti ń ṣiṣẹ́ fún àwọn afẹ̀míṣòfò ní ìlú Mọdákẹ́kẹ́ níjọba ìbílẹ̀ Ifẹ̀ yìí ti ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Àwọn méjì tí ọwọ́ tẹ̀ náà ó ní Ayọ̀mídé Akíntúndé àti Nurudeen Adéṣínà. ṣá o níṣẹ́ ni àwọn ọmọ Yorùbá wọn sọ pé pẹ̀lú àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó ti fojú hàn pé àwọn arábí wọn ti ilẹ̀ Yorùbá ká wọ́n sì ti yípo bẹ́ẹ̀ ni wọ́n bẹ ìjọba Nàìjíríà pàápàá àwọn gómìnà ilẹ̀ Yorùbá kí ó sì pàdé láàrin ara wọn lórí ọ̀nà àbáyọ tó bá máa wá sí. ṣá o nígbà tí ó sọ̀rọ̀ gbajúgbajà akọni ọmọ Yorùbá ni tó jẹ́ àjìjàgbara fún ìrìnà ilẹ̀ Yorùbá olóyè Sunday Adéyẹmọ ẹtì ìwé ẹ̀mọ́sí Sunday Ìgbòho ti fọ̀rọ̀ ránṣẹ́ láti òkè òkú tó wà wípé òun ṣetán láti gbèjà gbogbo àwọn ọmọ Yorùbá láti kojú àwọn afẹ̀míṣòfò náà. Sunday Ìgbòho ní bí àwọn ìjọba pàápàá àwọn gómìnà ilẹ̀ Yorùbá tó bá lè fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú òun láti fún òun láṣẹ pé kóun lọ gbéná wojú àwọn apààyàn kóun ní wọn kóun gbò ilẹ̀ Yorùbá. Sunday Ìgbòho ní iṣẹ́ kékeré ni iṣẹ́ tó ń bá ṣe láti yanjú láàrin oṣù péréte ni tó sì jẹ́ pé ní báyìí o kọ́lọ́mọ kìlọ̀ fún mi làwọn èèyàn sọ wípé káwọn èèyàn máa ṣe báyìí pàápàá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ àti Ọ̀ṣun nítorí pé àwọn afẹ̀míṣòfò wọn ti yí ìpínlẹ̀ náà ká gidigidi. ẹ̀yin náà ti gbọ́ nǹkan tí oníròyìn yẹn sọ kẹ́ lè mọ̀ pé Masbioke Mamulu-Mala bó bá ṣe rí ni Masbi ṣe máa gbé jáde fún yín. ó sọ fún yín tẹ́ bá ti subscribe sórí YouTube channel Masbi TV gbogbo tó bá lọ nílẹ̀ Yorùbá nǹkan míì gan wà tó jẹ́ pé àwọn mídíà ò ní gbé síta tẹ́ máa rí lọ́dọ̀ Masbi torí pé kìíní ìkan wà ju àwa lọ. nǹkan tí mò ń ṣe nǹkan tí mo nífẹ̀ẹ́ sí ni bẹ́ẹ̀ ni torí pé nǹkan tí mò ń ṣe mò ń jáfọ́jú ọ̀la mi àtàwọn ọmọ tí mo ti bí àti tí mi ti bí mò ń jáfọ́jú ọ̀la wọn. àwọn baba ńlá baba wa ti gbìyànjú tí wọ́n lè ṣe tẹ́ bá lẹ́ràn tí mo máa ń sọ fún yín wípé sẹ́ẹ̀ bóògó ti ń jẹ tọlọ́run ẹ̀ẹ́rà tiwa yìí ilẹ̀ Yorùbá máa dá dúró yes ilẹ̀ Yorùbá máa dá dúró. ọ̀rọ̀ tí ṣe Sunday Igboho sọ́jọ́ kìíní àná rẹ̀ tó dàbí pé wọn ò mọ tí wọ́n sọ òun ló ti ń ṣẹlẹ̀. now ẹja sáré dé ẹ̀ka ìpolówó ọjà. bitter tea ẹkùn tí ń wọ̀ láàjà pẹ̀lú àwọn kíndìnrín tó ní stone nínú ìyẹn kidney stone yóò mẹ́tì ẹ̀ kẹ́sì yájàrú nínú àgọ́ ara yín. òun kan náà ló ṣiṣẹ́ fún liver ìyẹn àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a sì tún máa ṣiṣẹ́ fún àti ìyẹn ìṣòro àìlè ní sókè sódò dáadáa. láàlá bitter tea ló tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga ìyẹn high blood pressure. bákan náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá ní ìṣòro ìṣètò tí a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ ní pátápátá òun ni láàlá herbal bitter tea yóò bá wọ̀ dáadáa. ìṣòro ara ríro ń kọ́ láàlá bitter tea òun ni kẹ́ ẹ gbẹlura láti wáyé gbòógì láàlá bitter tea rà àbí tẹ́ ẹ bá fẹ́ mọ ibi tí wọ́n tẹ̀ lọ sí ẹ mẹ́sẹ̀jì wọn lórí àwọn WhatsApp numbers yìí +447-4245-27137 àbí àwọn Nàìjíríà numbers yìí 08033194355 tàbí 08026265000 kò bára rí ẹ̀rí inú ẹ̀jẹ̀ tí kànjẹ̀gbọ̀n lọ́wọ́ láàlá bitter tea gbẹ̀rura kò rí yàtọ̀ bẹ́ẹ̀. láàlá bitter tea ó jẹ́ iléeṣẹ́ tó ń ṣe gbòógì fún ìwòsàn ọmọ ènìyàn bóyá nǹkan ọmọkùnrin yẹn kéré ni tàbí nǹkan ọmọkùnrin yẹn oògùn bó ṣe fẹ́ o fẹ́ ṣèpè size tó fẹ́ tó lè ní any side effect ẹ pé láàlá bitter tea o fẹ́ pẹ́ lórí ẹ̀ ni o fẹ́ àdòdùn ni o ní prostate cancer ni stroke ni liver problem kidney anything tẹ nígbàgbọ́ pé trado medical lè cure ẹ pé láàlá bitter tea mo lè fọwọ́ wọn sọ̀yà now ẹ kà sáré dọ̀dọ̀ bàbá Máyégún tó ní ìka dìrà náà. Olúṣadé ní pẹ̀lú àbáwọ̀ tọ̀lẹ̀tọ̀lẹ̀ lọ́jọ́ tí iná bá fojú komi ní dábí ariwo ọ̀sẹ̀sẹ̀rẹ̀ ògbọ́dọ̀ kẹlẹ̀ bí ògògbò ó bá rí bí ògògbò sísẹ́lẹ̀sẹ̀rẹ̀ ó sẹ́ ẹ̀yọ̀ ìkọlà lórí ẹ̀yọ̀ olóyè Máyégún Adékúnlápó wọ̀lú jìgàjìgà bí ẹkùn akọnabata òkúta bàbá aláwo tó ń dífá bí ẹni wẹ̀jú gbogbo ayé bá gbóná lálálá bí iná ayé
táwọn ìyàwó bá mi ayé ọmọ ènìyàn jìgìjìgì tètè máa bọ̀ wá sọ́dọ̀ ọmọ oníṣẹ́ olúfẹ̀ olóyè máyégún aníkúlápó oṣù òróró sùmọ̀lú lórí ọkiri ogún ogun àbúgbò rere ní tiẹ̀ ní ìdí àìrọ́mọ bí lọ́mọ aráyé fi dì ọ́ ogun pèsè láyé fi kẹ́ ìwọ ni tàbí àmì ìkórìíra ní bẹ lára rẹ̀ àìsàn ọjọ́ pípẹ́ ogun ìdílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tètè gbéra lẹ̀ kó dìde kò sí olóyè máyégún aníkúlápó gbogbo ara kìkì oògùn abániyẹ̀ràwọ̀ ẹni wò abólórí bẹ̀rí fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé tàbí àyẹ̀wò nípa ogun tó ń ja ayé rẹ̀ pè sórí nọ́mbà yìí 08023940939 ìjì kìí jà kó gbé odó lọ ìjì kìí jà kó gbé ọlọ lọ a kìí borí olóńgbò dé ògún ìwọ lóòrẹ́ yóò ká ẹnu kọ lọ́lọ́. ẹ káàbọ̀ padà èèyàn wa mo sọ fún yín mo ní bàbá máyégún mi rí wọn rí ṣùgbọ́n gbogbo àwọn tí wọ́n ti ń pè wọ́n tó ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn kan sára ni ìyẹn dẹ̀ ló fà á tí mo sì ṣe ń polówó wọn ìyẹn kébí owó kan àbí kọ̀ọ̀kan ni mo gbà ṣùgbọ́n báwo èèyàn ṣe ròyìn wọn bébí náà dẹ̀ ṣe gbọ́ ẹnugbà tí mo fi bẹ̀rẹ̀ sí ní polówó wọn yìí etí mi ti kún sí testimony ni mo ṣe tẹra mọ́ torí àwọn bàbá àtìyá kan wà tó máa ń pè almost every day máa bí ìjọ adídì babaláwo adídì kìíní kan ọmọ àwọn ọkọ̀ lórí ọkọ̀ òṣèkìíní kan kò rọmọ bí ó fẹ́ gbàwé ìgbélù ó fẹ́ àìmọye testimony as I'm talking right now ẹ káàbọ̀ padà ènìyàn wa now ẹ kà bọ́ sí ìpele tó kàn bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí gómìnà Adeleke tuntun ti mú another 100 Boko Haram more than 100 níbi tí wọ́n ti ń ṣe àdó olóró tí wọ́n ti ń ṣe tírénì bó ṣe máa blow gbogbo ilẹ̀ Yorùbá ṣe pé nǹkan ń bọ̀ lọ́nà ẹ̀yin gómìnà ilẹ̀ Yorùbá ẹ jẹ́ ká gbé ìgbéraga sẹ́gbẹ́ kan tàbí tìjú sẹ́gbẹ́ kan ẹ tètè lọ pé ọmọ Adéyẹmọ ẹ tètè lọ pé Chief Sunday Igboho dùgbẹ̀dùgbẹ̀ tó mí lókè tó bá ilé já pẹ́ ẹni tí ó rà á san àtàbó nílé àtàbó lóde ṣe mọ̀ fún àwọn òye tá à ń sọ yìí wọn ò mọ̀ bí ẹnìkan gọ́vnà wọn ò mọ̀ bí ẹnìkan president wọn ò mọ̀ bí ẹnìkan ó engage àwọn wọn ò mọ̀ bí ẹnìkan support àwọn wọn ò mọ̀ bí mùsùlùmí náà bìkú tó bá rí ẹ wọ́n fẹ́ pa ẹ́ ni torí ilé tó ń gbé yẹn ó wà lójú tiwọn ìdí tí gbogbo ọmọ Yorùbá ṣe gbọ́dọ̀ tàgìrì yẹn mo dẹ̀ tún fásitì pé bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò lógún ọ̀fẹ́ o Ààrẹ Gani Adams ó ti dójú ẹ̀ o ohun táwa ọmọ Yorùbá tá a yàn yín fún ó tún ti dójú ẹ̀ lẹ́lẹ́kẹta abẹ́lẹ́kẹrin báyìí wọn ò gbọ́dọ̀ jẹ́ lọ o once again my name is Williams Olúwatósìn ọmọ Ògúnbíyì aka mass bearer for the bad leaders aka mass gloria for the good leaders aka alógún màṣíkà odò àgbéwà kò lè gbé ọ̀dàlẹ̀ ó dàbọ̀.